Eléyìí tún ga o. Ọ̀rọ̀ tí Ìyá Esabod sọ nípa Wasiu Ayinde yìí tún lágbára o. Gbogbo wa la sá mọ̀ pé nǹkan ò fararọ nínú ìdílé gbajúmọ̀ àgbà onífújì ilẹ̀ wa ni Alhaji Wasiu Ayinde ọmọ Anífowóṣe. Pẹ̀lú bí wọ́n ṣe ní ìyàwó tuntun míì tún múra àti kó wọlé tí Emmanuela rọ́pò ẹlẹ́bà yẹ́lò náà sì bínú jáde nílé. Táwọn kan tiẹ̀ tún ní nítorí pé àwọn ọmọ ìyáálé rẹ̀ ń bọ̀ wá bá bàbá wọn ṣe ọdún iléyá ló fi bínú lọ sílùú òyìnbó. Tí Alhaji Wasiu Ayinde náà sì ti jáde fúnra rẹ̀ tó ní òun ò gbèrò láti fẹ́ ìyàwó míì pé Emmanuela rọ́pò ẹlẹ́bà yẹ́lò nìkan ni ìyàwó tó wà lọ́ọ̀dẹ̀ òun. Ṣùgbọ́n ìgbọràn ló ń kó bá ìyàwó òun yìí nítorí òun ti sọ fún un láìmọye ìgbà pé kó fi orí ayélujára sílẹ̀. Ó ní ohun ojú ń wá ni ojú ń rí tó sì tún fi kún un pé kò sí ẹni tó lè lé àwọn ọmọ òun ní àkàtà òun. Nínú gbogbo rògbòdìyàn yìí ni Ìyá Esabod ti wá pe àkíyèsí gbogbo èèyàn sí ọ̀rọ̀ ńlá kan lórí Wasiu Ayinde àti àwọn ìyàwó rẹ̀ tó sì béèrè ìbéèrè kan tó lágbára kódà ó ju ẹnu èmi gan lọ. Ẹ̀yin ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Ìyá Esther Aboderin fúnra rẹ̀. Mi rẹ kó fẹ́ single and young girl rí. That's me pé nítorí owó wọn ló ṣe ń fẹ́ wọn I don't know. Mi rí pé kó fẹ́ single girl rí young girl under 40 rí. Àfàwọn màmá mi tún sẹ́là bí àwọn Emmanuela Fatia gbogbo àwọn alòpípípípí pàtì. Ṣé torí pé o mọ̀ pé àwọn àgbàlagbà yẹn wọ́n wà vulnerable torí wọn ò lọ́kọ wọn ti lélẹ̀ bí ìmọ̀ wáì there is something spiritual about it. Pẹ̀lú Emmanuela ṣé o tiẹ̀ rí sórí tí mi ìsọṣẹ́ níjọ́ tí òkú Wasiu ẹ rí i pé mo jáde mo cover Emmanuela ìtọ́ fojú Emmanuela níjọ́ yìí kẹ́rí kámẹ́rà yẹn kékeré ṣẹ́rí gbà yẹn bí wèrè ẹ ti yẹ kó fi sílẹ̀. Mo rányàn sí nígbà yẹn mi mọ̀ bóyá wọ́n jíṣẹ́ pé kó fi máa yẹn sílẹ̀. Wọ́n búlí ẹ̀ níjọ́ yẹn tó pé kékeré lẹ rí pé wọnú mọ́tò jókòó síwájú wọ́n jókòó síwájú yẹn. Ibi tí wọ́n gbé tẹ́ǹtì Emmanuela lọ ẹ lè mọ̀ pé tẹ́ǹtì wà níbẹ̀. Ẹ̀yìn pátápátá níparí fẹ́ǹsì yẹn ni wọ́n ní kó gbé tẹ́ǹtì tiẹ̀ síbẹ̀ láyé ẹ̀ táwọn èèyàn tó ń wá kiri lójú agbo tí wọ́n mọ ibi tó wà. Kìkú ṣe pé wà sí iye tó dẹ̀ fàjà yín ṣe rí gẹ̀ẹ́tò ń fẹ́ ní ìsìn Emmanuela ká wọn papọ̀. Mo ní rédíò ní ẹ mọ táwọn èèyàn fi máa ń sọ̀rọ̀ fún mi àwọn náà ṣe ẹni tó sọ fún mi nìyí wọlé mò ń gbọ́rọ̀ Nàìjíríà jẹ́ àwọn tó ń gbé Nàìjíríà lọ. Lady yẹn gbà yẹn ó wà nílé ọkọ bí wọ́n á fọkọ ẹ̀ lẹ́nu ìsìn ní ti fẹ́ Wasiu. Ìjà yẹn náà olówó lọ́wọ́. There is something about it. Kí ló dé tí Wasiu ò fẹ́ àwọn ọmọ kéékèèké yẹn kó ràn wọ́n lọ́wọ́? Ó ṣe pé àwọn divorce àwọn màmá mi tún sẹ́là kán ṣáà ti pupa kán dẹ̀ ti lówó kán taṣọ wọ́n àti pé òní Wasiu. Ìyẹn lèmi ò support pé Wasiu prove wa pé òkè ló wọ̀n fún spiritual fẹ́ ọmọ yunifásitì kan tó yọ̀ǹgì tí ò lówó lọ́wọ́ ṣe máa rédíò pẹ̀lú ẹ̀ kí ṣe pé àwọn tó lówó lọ́wọ́ yẹn wàá wá sọ wọ́n dẹ́dún ànílẹ̀ tó bá fi wọ́n lẹ̀ ọpẹ́lọpẹ́ Fatia gan Fatia wo màmá ẹ̀ ló ná Fatia tẹ́bá rí pé ó ń já ọjà màmá ẹ̀ ló ń já màmá ẹ̀ ìtòrò nìkan lóbìnrin adẹ̀pọ̀ gbọ́ yí pé nínú tàn pé màmá Fatia ni Fatia ń fẹ́ tẹ́lẹ̀ kó tó wá fẹ́ ọmọ. Ìjọ Wasiu bá kú obìnrin ló máa pa ẹ́ ṣá tí mo mọ̀ ní. Wẹ́dà obìnrin ṣe ń jẹ fún ẹ wọn ò sọ ń jẹ fún ẹ bó o jẹ́ látẹnu ó jẹ́ ń sálẹ̀ nà ó bá sì ń kó o sì ń kó ń bọ̀ wọ lọ́run ni. Because gbogbo tó ń ṣe náà eventually àwọn obìnrin yẹn wọ́n ń fọ́ fún gimmicks yẹn but on break heart wọn. On fi wọ́n sí depression you are maltreating them. Báyìí ni Ìyá Esabod ṣe sọ̀rọ̀ àmọ́ o wọ́n ní ìsọ̀rọ̀ ní gbèsè ṣùgbọ́n lọ́tẹ̀ yìí kì í ṣe ọlọ́rọ̀ fúnra ara rẹ̀ ló fèsì o. Lizzy Anjorin ló fún Ìyá Esabod lésì ọ̀rọ̀ rẹ̀ ẹ gbọ́ ohun tó sọ. Irú àwọn Alhaji Wasiu Ayinde tó yẹ kó dàbí àwòkọ́ṣe rere ibi tó ti dóyàn àti ibi tó dó àtẹni tó ń dó lẹ́ ń bá kiri. Alhaji Wasiu Ayinde mo ti sọ kò bá àdó ọmọ ní pọpọ́ọ̀fù kò bá àdómè gáde ó fẹ́ lánìí ọba ni ó ṣiṣẹ́ owó ẹ̀ ni at 68 ó sì ń dúró ó sì ń kọrin tó bá wá wò pé
ìyàwó ọba Iran lówó òun bá sùn lẹ́yìn ká ṣe kábíyèsí báwo nìyẹn ṣe kàn yín ṣubú ẹ̀yin kò tó rònú fún yín kẹ́ ẹ béèrè wípé tí bàbá ńlá kú bàbá tí yín bá ṣe dúró kọrin at 68 ṣó máa bàjẹ́ fún yín tó yìí ẹ̀yin ò ń béèrè question yẹn lọ́wọ́ ara yín because there is something I admire about Alhaji Wasiu Ayinde a man standing ó jókòó sórí wheelchair ó dúró at 68 tó gbẹnulé 70 bàbá ńlá kú bàbá ẹ bàbá ọpọlọ éèjì wo ni bàbá ńlá kú bàbá tiẹ̀ wà tó ti mú ti já sí gọ́tà ẹ̀yin tí bàbá yín ẹ̀yin olórí burúkú tí bàbá yín olórí burúkú tó mú ti já sí gọ́tà ẹ wá sápamọ́ ẹ wá lẹ́ ń sọ̀rọ̀ Wasiu Ayinde tó ń dúró kọrin at 70 ẹ rí kó ti bàjẹ́ fún yín tọmọtọmọ MC Alhaji Wasiu Ayinde kò sí kankan nú àwọn bàbá méjèèjì tó pàdé mi níta tí ò kí ń pọ́n mi lé kò sí Alhaji Koko Zaria Alhaji Sego gbogbo wọn pátápátá ṣé bí mi ò lọ sọ́dọ̀ wọn ẹ̀yin tẹ́ ń lọ bẹ̀ lọ tọrọ owó ẹ̀yin náà lẹ́ ń dàárín wọn rú orí mi kí n jókòó kí ni mo gbèjà Koko Zaria kí wá bẹ́ MC àbò orí mi kí ni mo gbèjà MC kí n bú Koko Zaria bẹ́ẹ̀ mi ò tọrọ nǹkan kan lọ́wọ́ wọn rí ẹ̀yin tẹ́ ń tọrọ ẹ̀yin alátọrọ jẹ ẹ̀yin lẹ tún dàárín wọn rú ẹ̀yin lẹ dọ̀hùn ẹ̀yin lẹ tọ̀hún bọ̀ ẹ̀yin náà kọ́lé fún ẹ̀yin náà ra mọ́tò fún ẹ̀yin lẹ tún dàárín wọn rú. so ìwọ játijàti ìwọ oníbàárà ìwọ alátọrọ jẹ ìwọ tó ń fètè helẹ̀ ńlẹ̀ kiri ló máa sọ fún mi pé Alhaji Wasiu Ayinde àbí MC Olúọmọ gbogbo bó ṣe ń drag Alhaji Wasiu Ayinde tí ò bá dùn mọ́ ẹ ṣó yẹ kó sọ statement yẹn ṣásìkò tó yẹ kó sọ statement yẹn rí nígbà tó lọlé wọn tán sílẹ̀kùn fún àtẹmsí àti kéwọn ṣé ohun tó yẹ kó fi sọ wọn nìyẹn even tó bá sọ lójú ẹ ṣó yẹ kí wọ́n sọ síta ṣó yẹ kó tẹnu títí ẹ síta so nígbà tó lọ sílé wọn látòdìdí ibi tó ti ń ṣòṣìbọ̀ ọ̀rọ̀ Lizzy ló lọ dálẹ̀ láì dá ó lọ sí Jẹ̀bú ọ̀rọ̀ Lizzy náà ló tún lọ dálẹ̀ láì dá tó bá wá dọ̀rọ̀ mílẹ̀ láì dá lójú ẹ̀ t'Alhaji Wasiu Ayinde dẹ̀ ń fi ẹnu àṣẹ sọ fún mi pé Lizzy ajé ọwọ́ ẹ̀ ò ní tó. I stand with Alhaji Wasiu Ayinde and I stand with Alhaji MC Olúọmọ I stand with all ọmọ ológo ní gbogbo àgbáyé wọn ò kọ́ mi pé kí n bá tiwọn jẹ́ kí n gbowó pántorí àtẹnu. ìmájì ẹ̀yin tẹ́ ẹ̀ nítàn rẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀dá ẹ wá máa sọ fún wa pé ẹni tó ń talé tó ń talẹ̀ ẹni tí ò ní history rape pé ẹ̀ ń gbà tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ àwọn kan wá ń bu yín wọ́n máa bu yín torí ẹ̀ belong sí category mi. èmi ń talé ẹ̀yin ṣòṣì èmi ń talẹ̀ ẹ̀yin ṣorí burúkú custodian lèmi èmi ṣe báwọn ọmọ ológo ṣe máa ga olórí burúkú group of blackmailers yín ẹ̀ ń ṣe báwọn ọmọ ológo ṣe máa ṣubú we did not belong to the same category tẹ́mu ẹ máa ń wò yìí tẹ́ bá ń sọ pé nígbà tí mo wá mọ Lizzy nígbà tí mò ń gbèjẹ wọ́ọ̀ wo làwọn bàbá ńlá kú bàbá gbogbo yín dálẹ̀ tẹ́ ń gbèjà mi ẹ lè sọ̀rọ̀ tó mi ni abẹ́ ẹ ní ìmọ̀ tó mi ṣe ní òye tó mi àbọ̀rọ̀ dá lẹ́nu ṣáká lẹ́nu yín tó ẹnu mi àbí ẹ ní ẹnájì tó mi èwo nù pọ̀rí máa pọ́pọ̀ yálàyà yín ṣọkọ pékú yálàyà yín ọ̀run wòròrò ọ̀run wá rárá ọ̀run ṣíyán láyé gbọ̀bẹ̀ ń dènà ọ̀run yálàyà gbogbo yín tó lè jókòó ṣe show 7 hours non-stop mi ò dẹ̀ bírèkì rí nínú oyún ni o mo tọ́mọ lọ́wọ́ ni o oyún jábọ̀ àbóyún dúró ni o mo stand gidigba èwo nínú pọ̀rí máa pọ̀pọ̀ yálàyà yín ló bá mi ṣe justice for Lizzy nígbà tọ́rọ̀ ọdún màtá ṣẹlẹ̀ tẹ̀fi sọ pé ń gbèjà mi